Olórin Fuji Taye ti sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ òun àti Pasuma lórí ọ̀rọ̀ kan tí wọ́n ló sọ lórí ayélujára. Bẹ́ẹ̀ náà ni fọ́nrán kan tún jáde tí arákùnrin kan náà tí ó fọ̀rọ̀ ránṣẹ́ sí pé kò bọ̀wọ̀ fún Pasuma Àlàbí bó ṣe tọ́ àti bó ṣe yẹ nítorí ọ̀gá ni Pasuma jẹ́ fúnnú fọ́nrán yìí. Taye ṣàlàyé o Taye ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ gangan báwọn yẹn ṣe fẹ́ dájà lẹ̀ láàrin àwọn méjèèjì wípé wọn ò fìgbà kan disrespect ọ̀gá òun. Báwo lọ̀rọ̀ yìí ṣe wá kan Sefiu Alao àti ọba orin Saheed Osupa pẹ̀lú gbogbo àlàyé tí Taye ṣe èyí, àwọn èèyàn mà sì ń sọ oríṣiríṣi o nípa ohun tí wọ́n mọ̀ àbí ohun tí wọ́n lérò nípa Taye àti bó ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀. Ọ̀rọ̀ yìí lágbára. Ẹ gbóhùn lẹ́nu Taye bó ṣe ṣàlàyé gbogbo èyí táwọn èèyàn ń sọ tí ó ti wá di nǹkan táwọn èèyàn sọ káàkiri ayélujára nípa òun àti Paso. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan, ẹ gbọ́ ọ̀nù fọ́nrán yìí. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Èmi kò ní àlábí àṣì ìbábá kàtù nípa àṣọ́ndà. Wọ́n ní mo sọ ọgbọ́n lórí net ọmọ ṣe níbẹ̀ níjẹ̀bá. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ máa ṣì ọ̀gbọ́n Taye ẹ ṣe wọn dúpẹ́ kó á sì ọmọ bá jà. Ẹ lè darí wá ní o. Èmi àti Pasuma bá wá sí láti ohun ọ̀rọ̀. Tẹ́ ẹ bá gbìyànjú ẹ̀ débi sí. Tẹ́ ẹ bá ti gbìyànjú ẹ̀ tipẹ́tipẹ́ ọkọ̀ ẹ̀sìn ẹlọ́mẹ́nu ọmọ tó lọ. Ẹ bá ti dá sọ̀rọ̀ wa. Orí ẹ̀ lá máa fi bá báyọ̀ sùn. Láti jọ ṣe 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 2000. Tá a bá tiẹ̀ pé láti 2000 débi sí 2000 to 24 years ọmọ nìyẹn. Tẹ́ ẹ bá ọmọ 2002. Tẹ́ ẹ bá minus ẹ̀ wọ́n nínú 2024 ẹ pèsè 22 years. Tá a bá mú láti 2002 débi sí àwọn àfiwé 20 years. Káwọn mú 8 years láti 1992 wọ́n 2000 káṣọ pé 30. Tá a bá lóde ní 30 ìgbà ọ̀ṣun. Àwọn tí o ti wọ́n dáhùn nígbà yẹn wọ́n lè náà ń ṣe nínú ọmọ òkú bá ń sìn ó ti pẹ́ náà bá sùn. Àwọn tó ń tẹ lóṣù táwọn àtàwọn tó ń tẹ ní Paso. Ẹni tó bá mọyìn bàbá ní Yéṣu ìyá ni pé wọ́n dúró tán. A ní pé wọ́n dúró tán kọ́rẹ́ sí wá. Ó ṣe wá jẹ́ ẹni sẹ́yìn o lẹ́sọ̀ kútukútu èṣù fún lórí ibi pẹ̀lú Pasuma ní bọ́lá. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni wọ́n á Taye ẹni tó mọ́ Paso lé tó Taye wọ́n ti rí Paso wọn. Ẹni tó gbé fún Paso tó yẹ o wọ́n ti rí Taye. Ẹni tó dẹ̀ mọ́ Paso ní rí ìrìnà o mi ò tí ì rí ìṣó. Ẹni tó jọ yẹ wa tó ra wa àwọn ọmọ ṣe níbẹ̀ àwọn orí o. Ẹni tó jókòó nínú ẹbí yẹn wọ́n ti rí bí kọ́rẹ́nsì ṣùgbọ́n wọn ní sọ̀rọ̀ Taye. Àjọ máa múra wọn ní báyìí sọ̀rọ̀ Taye kọ́rẹ́nsì tí n bá sọ̀kan tẹ́ ẹ bá bínú. Ó kú sọ̀wọ́ yín ó Taye kọ́rẹ́nsì ó ti yí ọ̀gá mi Pasuma jù wọn. Àlàbí àmàmà bá wá sí láti òun máa. Ọ̀gá mi. Taye fèsì ọ lórí gbogbo ẹ̀ka àwọn èèyàn sọ ẹ wò fọ́nrán yìí ẹ wò lélẹ̀. Ó bá lọ́wọ́ rábọ̀ orí kò ló sí lọ́nà. Orí kò ló sí lọ́nà. Orí kò ló sí lọ́nà.
ẹni tí máa ń gbọ́ lórí Alao mi ṣe fi ìwọ̀n ga tọ́lá ẹ̀ máa ń gbọ́ mi lórí gan ẹ tún fẹ́ máa dájà sílẹ̀ láàrin wa ẹ jọ̀wọ́ sọ̀rọ̀ àmọ́ ṣe ní ìtẹ̀wọ̀n àmọ́ lè sọ mi ṣíjà at 50 lọ́wọ́ kò ní sí ṣùgbọ́n àwọn tá a bá pè ní ọ̀rọ̀ tá a bá pọ̀ lẹ́yìn sùúrù tó ń gé wa jẹ ẹ̀yin ló máa kù àwọn máa lọ báàkì ní báyìí sùn wọ́n lé bí kan sọ́jà lẹ́yìn ẹ̀ máa wọlé ẹ̀ máa rí táyà á tún máa ẹ̀ lómi ìgbà sùn. Àwọn tó tẹ̀lé látàrí iṣẹ́ máa ká gọ̀ pẹ́ níbí wọ́n lè sọ fún ayẹyẹ ìsìnkú wa ẹ̀mọ́ ọmọ tó bá sì wọ́n ti wọlé wọ́n ti jáde ọmọ òṣèré ilẹ̀ àmọye olórin ló ti wá wọ́n ti lọ àmọye olúrẹ̀ yéé sùúrù náà ti wá tọ́ ti lọ àmọye olópa táàmù tọ́ ti wá tọ́ ti lọ business man táàmù tọ́ ti wá tọ́ ti lọ big baller táàmù tọ́ ti wá tọ́ ti lọ àfà táàmù tọ́ ti wá tọ́ ti lọ pásítọ̀ táàmù tọ́ ti wá tọ́ ti lọ abẹnugan táàmù tọ́ ti wá tọ́ ti lọ àwọn tó burú táàmù tọ́ ti wá tọ́ ti lọ àwọn tí òfurufú gbogbo ní Yéṣu tó ti wá tó ti lọ àwọn tó bá fèèyàn jẹ bábó ní Yéṣu ìyá pẹ́ wọn sílẹ̀ tó fi lọ gbogbo tó bá aṣọ rẹ o gbogbo ẹ ló máa gbà ọmọ pé sí ìbáṣọ. Taye Currency fèsì ọ̀hún ní gbogbo ẹ̀ka bóyá ń sọ ẹ̀wọ̀n fọ́rọ̀ ẹ̀ ọmọdé tí mo ti ṣe ṣàrá mi téèyàn bá yà ó bá yòṣù láti bí 30 years ọmọ ẹ ṣe dáadáa òun náà ṣe dáadáa òrìgbà kan ṣubú tó wá ìgbà tó máa kówó bá yà ìyàwó ṣe. níjẹ ẹlẹ́sẹ̀ kan ni èrè gbá kóró pé. ọ̀pẹ ìjọba pẹ́ẹ́dò alóbìnrin àti gbọ́. àádọ́ ni fọ́nrú. Bàbá kó sẹ́ẹ̀rì dáàbì rẹ̀ ẹ já gbọ́ díẹ̀ lára nǹkan táwọn èèyàn ń sọ nípa ọ̀rọ̀ tí Taye Currency sọ. Seun K ní now I'm happy with you now with this video because I love you around Pasuma. Please, I will not be happy at all that you disrespect your boss Pasuma Oganla. May God continue blessing upon you. Abbas Alaudeen, face your own music. Don't look anybody's face. Akinbami Lukman ní Taye Currency. Look, you are not serious for what you are saying. Ọmọ Bello ní medicine after death. Oyetunji Olúwaníyì Bámiṣé ní ọmọ Afokolaja. Please take it easy. Kọ́kọ́rọ́ kò fẹ́ ṣe kinní kan dẹnu. Alright, some of those things tí àwọn èèyàn sọ nìyẹn. Tún já gbọ́ míì. Eléyìí ó ní àròlé ọmọ David. Ó ní Taye, please stop disrespecting Pasuma Oganla. I senior you for everything. Taye, I like you before, but I don't hate you as from today because Pasuma is not your mate. You are ṣe kinní kan ó ti gbéraga fún ọ̀gá ẹ̀. King Fayemi Olúṣọlá ní kí ló ń wí, is this musician of owó jóná? Abraham Adeleke ní Pasuma's song and Obesere is different. Yẹn lórí ọ̀rọ̀ yìí pé Pasuma ìgbórin ẹjọ́ ti Obesere. Ìsoríyọmí ní na different thing person go talk, na different thing people go dey interpret. Na one for this country called Nigeria. Seun K ní now I'm happy with you because I love you around Pasuma. Okay, àti kàyàn fún yín tẹ́lẹ̀. Ẹjá tún gbọ́ díẹ̀ níbí. Eléyìí ní lóòótọ́ ni mo wí pé àwòkọ́ṣe Obesere ní Pasuma ní ìgbà yẹn pẹ̀lú ijó jíjó, ṣùgbọ́n kò lè yé àwọn ọmọ Indomie generation. Òkìkí dàda ló sọ̀rọ̀ yìí. Alhaji Abolore Aresa ní Taye Currency ẹnìkankan kò ṣe ọgbọ́, ìwọ gangan ni kò mọ sísọ. Kẹ́hìndé Lawal ní stop to disrespect Pasuma, is senior in everything. Adébísí Abe ní how Pasuma and Obesere music resemble each other. Ìdòwú Ọdẹ́niwú ní Paso ló kọ̀ sí ẹ̀. Ẹ̀rí pé ọ̀rọ̀ yìí ó lágbára. Àwọn kan tún sọ̀rọ̀ bí o. Eléyìí ní politics money has covered Taye face. He has started misbehaving to his benefactor Pasuma. Gbadebo Lawal ló sọ̀rọ̀ yìí. Isiaka Muritala ẹ̀yẹn sọ nǹkan tí ò dá mẹ́yẹn.
Abbas Salaudeen, currency is not disrespect. Okay, he's not disrespecting anybody. Please don't fall him down. Sarafa Amuzat, when this guy, ọ̀rọ̀ tó sọ bí yóò dá. Ó dá lára àwọn nǹkan táwọn èèyàn sọ nìyẹn. Ẹ̀yin èèyàn wa, kí lè ro tiyín? Kí lè ròyìn nípa gbogbo èyí tó sọ lásìkò yìí? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.